mọ̀ nípa Mojísọ́lá Ráímì ọmọ ìpínlẹ̀ Ọ̀ṣun tó gbadé omidan tó rẹwà jùlọ ní Nàìjíríà ìyẹn fọ́dún 2025 omidan Joy Ráímì Mojísọ́lá ó mọ̀ ti gbadé omidan àgbáyé Nàìjíríà fún ti ọdún 2025 Joy ẹni ọdún 24 tó sojú ìpínlẹ̀ Ọ̀ṣun ó mọ̀ gbégbá orókè níbi ìdíje náà èyí tó wáyé ní Victoria Island ní ìpínlẹ̀ Èkó ní òpin ọ̀sẹ̀ tá a wà yìí lápapọ̀ omidan 37 ó mọ̀ ló mọ̀ kópa nínú ìdíje obìnrin tó rẹwà jù fún ti ọdún 2025 yìí láti ìpínlẹ̀ kọ̀ọ̀kan ní Nàìjíríà ó ní wọ́n ti mú àwọn akópa náà kí wọ́n tó dín wọn kù sí 20 tó kópa ní àṣekágbá o lópin abala tó kẹ́yìn àwọn omidan 4 ó mọ̀ ló mọ̀ díje pẹ̀lú Mojísọ́lá o àwọn náà ni omidan láti ìpínlẹ̀ Bọ̀yì Àbújá Abia àti Imo pẹ̀lú àṣeyọrí yìí omidan Mojísọ́lá Ráímì ó ní yóò sojú orílẹ̀-èdè wa Nàìjíríà níbi ìdíje obìnrin tó rẹwà jù lágbàáyé o èyí yóò máa jẹ́ ẹlẹ́kejìléláàádọ́rin ìdíje náà tí yóò wáyé láti ọjọ́ 7 sí 29 oṣù karùn-ún láti kópa nínú ìdíje àgbáyé yìí 40 omidan ìyẹn 140 ó ní Mojísọ́lá Ráímì yóò máa bá figagbága o wọ́n ní ta ni Joy Mojísọ́lá Ráímì gangan fún àǹfààní àwa tá a mọ̀ lójú òpó ayélujára Instagram rẹ̀ Queen Tiwa làwọn èèyàn mọ omidan Joy Mojísọ́lá Ráímì sí ọmọ bíbí ìpínlẹ̀ Ọ̀ṣun ni ọmọge ẹni ọdún 24 náà ìyá rẹ̀ ti kú o látìgbà tí Joy tó ti wà ní kékeré gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ nípa rẹ̀ ó sì kojú ìyà púpọ̀ lásìkò tó ń dàgbà èyí kọ́ ni ìgbà àkọ́kọ́ o tí omidan Joy yóò kópa nínú ìdíje ọmọge tó rẹwà láti kan bí ọdún 4 sẹ́yìn òun ló ti bẹ̀rẹ̀ sí ní kópa Mojísọ́lá tí yóò sojú Nàìjíríà nínú ìdíje obìnrin tó rẹwà jù lágbàáyé o òun ló gbégbá orókè nínú ìdíje omidan Intercontinental Africa èyí tó wáyé ní 2022 lójú òpó Instagram rẹ̀ ó ní omidan Ráímì òun ló ti ṣàlàyé pé òun fẹ́ràn láti máa ṣàánú ọmọnìyàn ó ní ọ̀kan lára àwọn àsìkò tí ara òun máa ń yá gágá jù ní àsìkò tí òun bá ń fún àwọn èèyàn ní ìrètí tí òun sì ń mú inú wọn dùn ọ̀pọ̀lọpọ̀ ṣe ìtọrẹ àánú òun ló ní òun ti ṣe fáwọn èèyàn tó nílò rẹ̀ tí òun sì tún lérò láti máa tẹ̀síwájú o gẹ́gẹ́ bí àwòkọ́ṣe fún àwọn èèyàn tí òun jùlọ lọ́jọ́ orí Àdúràgbà Olúwatóyìn ló ń kàròyìn sí létí o láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV bẹ́ẹ̀ ṣe wò wá ẹ máa bá wa like ẹ máa share ẹ máa comment ẹ má tún gbàgbé o láti bá wa subscribe sórí YouTube channel wa kẹ́ wá bá wa tẹ notification bell láti lè máa mọ àwọn ètò alákòójọ̀kan tó bá ti gorí ìkànnì yìí ẹ ṣé púpọ̀ tẹ́ ń tẹ̀lé wa o àmọ̀rírì yín Ọlọ́run ọba náà rèé kò ní dá yín dá bùkátà yìí o ẹ ṣé púpọ̀ tẹ́ ń wò wá.